Africa Content TV. Okiki
ọmọ bàbá mi ní ìtàn lọ́nà. Ọmọ mi ní ìtàn. Lọ́jọ́ ní kẹ̀yà àtẹ̀dá. Àmì ní ìtàn àdéhùn sí. Àmì ní ìtàn ìtàn sí. Èèyàn ẹlẹ́wà ẹlẹ́wà. Ìbàbà ṣe pé ẹni gbogbo fẹ́ǹsì máa kọ́kọ́ rí o. Ìbàbà ṣe pé ẹni gbogbo fẹ́ǹsì máa kọ́kọ́ rí o. Ìbàbà ṣe pé ẹni gbogbo fẹ́ǹsì máa kọ́kọ́ rí o. Ìbàbà ṣe pé ẹni gbogbo fẹ́ǹsì máa kọ́kọ́ rí. Wọ́n ní mo ṣe fẹ́rù àṣà. Egun kí wọ́n ní mo ṣe fẹ́rù. Kí wọ́n ní mo ṣe. Egun kí wọ́n ní mo ṣe. Ẹ̀tún wa kí wọ́n ní mo ṣe fẹ́rù àṣàṣà. Kúrú mọ́ àwọn òpé egun àgùn ìwọ̀n gbọ́dọ̀ pé. Ọ̀gá. Egun àgùnmù kí wọ́n ní mo ṣe fẹ́rù àṣàṣà. Kí wọ́n ní mo ṣe. Egun kí wọ́n ní mo ṣe. Egun kí wọ́n ní mo ṣe. Aláàtúnṣe kí wọ́n ní mo ṣe. Ìlàsùn kí wọ́n ní mo ṣe. Kúrú mọ́ owó gbẹ́gùn akọ̀yìn wọn pàrọ̀ pé ọ̀gá. Ìyá tó sọ́lá tó sì ń yún. Alájà bẹ̀rẹ̀ sí màmá tó sọ́lá o. Ìyá alájẹ ti gbogbo àbẹ́sì ní sọ́lá. Gbogbo ẹgbẹ́ dákọ̀ lẹ́yìn màmá bí sọ́lá o. Oníkẹ̀yà alájà àbẹ́sì ní sọ́lá. Ẹ̀bà mọ́ owó lẹ̀ mọ́ rárá. Ìyá alájà àbẹ́sì ní sọ́lá. Yéèmù alájà àbẹ́sì ní sọ́lá. Gbogbo tẹ́lá, àwọn kò ní ẹsẹ̀ mú yòyò, ṣé ẹsẹ̀ wò mú ti dànù lọ́wọ́ ní àtòní. Ìyá tó sọ́lá, àìmọye alálẹ́yìn ìyá òtúnlá. Àṣìṣe ìbọ̀dẹ̀ fún ọ̀rẹ́ ní àná. Ìyá ọlọ́bẹ̀ ìyá sísè. Ọmọ mi ń kọ́ sísè ní tọ́jú ìdòwú sọ́gẹ́ dáadáa. Tójú ìdòwú. Ìdòwú sọ bẹ́ẹ̀ dáadáa. Wọ́n dá Àṣàkẹ́ tó bá ẹ̀sìn wọn. Ọjọ́ púpọ̀ wọ́n dá Àṣàkẹ́ o. Ẹkù náà wà nà wọ́n dá Àṣàkẹ́. Ẹkù náà ó jẹ́ta. Ẹkù náà wà nà wọ́n dá Àṣàkẹ́. Ó náà kò ní oṣù mú yòyò. Àṣàkẹ́ tàbí bàbí ò gbà. Àṣàkẹ́ ọlọ́lẹ́lẹ́ bẹ̀rẹ̀ dáhùn. Gbogbo nǹkan máa ṣẹlẹ̀ sẹ́. Adé ilé ayé. Ilé ayé yóò fi ìkọ̀kọ̀ nílò. Ọjọ́ púpọ̀ ọmọ dáadáa Àṣàkẹ́. Ìyá sàbí, ó tó bá fún ọmọ náà sàbí akútẹ́. Ẹjẹ́ ń pa àwọn nínú àwọn tó ẹrọ. Àwọn ọgbẹ́gbẹ́rin ilé rẹ̀ ilé ẹbí sí o. Àwọn ọgbẹ́gbẹ́ mi gángan. Olórí oko President Chief Mrs. Abdulrahman. Ìyàwó ra ń fún ọ, àbújá orúkọ ṣoṣo. Olóòjọ pírẹsidẹ́ntì ẹgbẹ́. Ìyàwó abúlé ní pírẹsidẹ́ntì. Ìyá láti ṣe ní ọ̀pẹ ìyá ọmọlọ́lá.
ìyàwó abúdú ní pẹ́sì. Ìyàwó dábùdù yóò ṣe o. Àwọn tó máa sì yóò káàrin àwọn àwọn. Ìyàwó abúdú mi olórí ẹgbẹ́ wà ní. Ṣé mi sì sí Ariwo? Ariwo, my sister. Ariwo, ṣe o. Ariwo, yóò lórí ẹgbẹ́ o. Àwọn tó máa sì yóò ṣe Ariwo yẹ. Ọba Ariwo yóò lórí ẹgbẹ́. Ọmọlọ́lá rẹ̀ bèrè ṣètì. Ọmọlọ́lá rẹ̀ bèrè ṣètì. Gbogbo tó máa wọlé ẹ̀yà ọmọdé. Ọmọ ìyá gbogbo tó tẹ̀ ẹ̀yà máa sí. Ọmọlọ́lá rẹ̀ bèrè ṣètì. Ọmọlọ́lá pírẹsidẹ́ntì. Gbogbo tó lè fi ìwọ̀n kẹ́. Ara ọmọlọ́lá bẹ́bí. A ní mọ́ sírí títí wa. Success Ladies Club ọmọlọ́lá méjì. Ẹgbẹ́ ìṣàṣẹ nínú ọ̀rẹ́ méjì máa sí. Ṣọ́bọ̀ ìyá ọmọ. Mo ti lọ́mọ lẹ́yìn ṣọ́bọ̀. Ọpẹ́ òní ó pẹ́ lẹ́yìn mi máa sí. Ṣọ́bọ̀ ìgbógbó ẹ̀kọ́. Ọpẹ́ ń bẹ ní Ìbàdàn. Kò sọ́mọ nígbà wọn máa sí.